ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jí ń gbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa JEKI BIBELI SORO. Ètò tí ìjọ Kristi l'Ondo àtijọ́ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Fasonu Victor Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́ tí ń gbé níbi gíga, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ torí pé ẹ̀yin ni ọba wa, olúwa àti ẹlẹ́dàá wa. Ẹ ṣeun fún wa, fún oore yín lórí wa, àti fọwọ́ agbára yín pẹ̀lú. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ nínú àánú yín àti nínú ọlá ńlá yín, kí ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ yín lẹ́nu, ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa. Ẹ jọ̀ọ́ kẹ́ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, kí ẹ sì gbàkóso ohun gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, olúwa àti olùgbàlà wa, àmín. Lẹ́ẹ̀kan sí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa fún oore rẹ̀ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin lórí ìran ènìyàn gbogbo. A dúpẹ́ pé àwọn ènìyàn wa tó ń wò wá nílé, ayọ̀ àti ìwàláàyè Ọlọ́run òun là bá yín. Ìbùkún àti oore ọ̀fẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ yóò di mímọ̀ síwájú àti síwájú sí lórí ayé wa lórúkọ Jésù, àmín. Tẹ́ ẹ bá nígbàgbé, à ń kọ́ ẹ̀kọ́ kan lọ lọ́wọ́ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ó sì ń wá kí a parí ẹ̀kọ́ náà lónìí, kí a fi àdàgbà ẹ̀kọ́ náà tì sí ibi tí ìfẹ́ Ọlọ́run yóò fi di mímọ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún wa. Kókó ẹ̀kọ́ náà ni, ṣé Kristẹni lè fi èdè fọ̀ lónìí? Ìta ń gbẹ́kọ̀ọ́ tá a ti gbéyàwó ní ọ̀sẹ̀ tó kọjá lọ nìyí. A dẹ̀ sọ pé nígbà tá a kíyèsí Bíbélì, a rí kà pé Jésù Kristi òun ló ṣèlérí fún àwọn àpọ́stélì rẹ̀ pé ó ní ẹ̀mí Ọlọ́run nígbà tó bá bà lé wọn, àmì tí ó fi hàn pé ẹ̀mí Ọlọ́run ti bà lé wọn ni pé wọ́n fi èdè mìíràn sọ̀rọ̀. Ìtàrí nínú ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 17 16-17. Jésù ló kọ́kọ́ ṣe ìlérí fún àwọn àpọ́stélì rẹ̀. Ní ìgbà tẹ́mi mọ́ sì bà lé àwọn àpọ́stélì lọ́jọ́ Pẹ́ntíkọ́sì, ní ìṣe àpọ́stélì orí 2 ẹsẹ̀ 1-4, a sọ fún wa níbẹ̀ pé àwọn àpọ́stélì ń sọ èdè mìíràn gẹ́gẹ́ bí Ọlọ́run ti, gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn, as the Spirit gave utterance. Nígbà tá a kíyèsí sàlẹ̀ sáré pé onírúurú àwọn Júù tó ń gbé lórílẹ̀‐èdè ayé gbogbo tó wá sí Jerusalem fún àsè Pẹ́ntíkọ́sì, wọ́n ń gbọ́ àwọn àpọ́stélì tí ń ṣará Gálílì tí ń sọ èdè abínibí wọn, èdè tí a bí wọn. Ìyẹn túmọ̀ sí pé ìfèdèfọ̀ gẹ́gẹ́ bí ohun tí Jésù Kristi ṣèlérí fún àwọn àpọ́stélì rẹ̀, èdè mìíràn ni tí ẹnikẹ́ni nínú àwọn àpọ́stélì tí wọn ò kọ́, ṣùgbọ́n tá a fún wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn láti rí pé ìhìnrere Jésù Kristi Olúwa wa ó tàn káàkiri gbogbo ìpínlẹ̀ ayé ní àkókò náà. A tún rí àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ilé Kọ́nélíù àti ìdílé rẹ̀ nígbà tẹ́mi mọ́ bà lé wọn. Àmì pé ẹ̀mí Ọlọ́run bà lé wọn, ó ní pé wọ́n ń fi èdè mìíràn wọ́n fi ń sọ̀rọ̀. Ìtàrí ní ìṣe àpọ́stélì orí 10 láti ẹsẹ̀ 44 títí dé ẹsẹ̀ 50 46. A tún rí àpẹẹrẹ mìíràn ní ìṣe àpọ́stélì orí 19 pàtàkì ẹsẹ̀ 1-6. Àwọn ọmọ ẹ̀yìn 12 tó wà ní Éfésù ní ìgbà tí Paul àpọ́stélì kọ́ wọn ní ẹ̀kọ́ òtítọ́ nípa ẹ̀mí mímọ́ àti ìrìbọmi abaptisi wọn. Paul sì gbọ́wọ́lé wọn, wọ́n sì gba ẹ̀mí mímọ́, wọ́n ń sọ tẹ́lẹ̀, wọ́n sì ń fi onírú èdè sọ̀rọ̀. So a ti rí àwọn àpẹẹrẹ yìí nínú Bíbélì.
pé àwọn àpọ́sítélì lẹ́ni àkọ́kọ́ tí wọ́n kọ́ fi onírú èdè mìíràn sọ̀rọ̀ nígbà tẹ́ mọ́ balẹ̀ wọn. Ìdílé Kọ̀nẹ́lì bákan náà a rí àpẹẹrẹ yìí. A tún rí àpẹẹrẹ pé àwọn àpọ́sítélì tó bá gbọ́wọ́ lé ni lórí, tó bá fúnni ní ẹ̀bùn ẹ̀mí mímọ́, àmì rẹ̀ ni pé wọ́n máa fi onírú èdè mìíràn sọ̀rọ̀, wọ́n sì máa sọ tẹ́lẹ̀. Nítorí nínú Bíbélì pé ní ìgbà Bíbélì, ní ìgbà tí ìjọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjọ, a rí pé ẹ̀bùn yìí a fi fún àwọn àpọ́sítélì. Àwọn àpọ́sítélì sì ń gbọ́wọ́ láwọn èèyàn lórí láti pín ẹ̀bùn ẹ̀mí fún olúkúlùkù àwọn Kristẹni tí Ọlọ́run bá darí wọn kí wọ́n fún ní ẹ̀bùn náà. A rí eléyìí ó fi ẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀kọ́ Jésù Kristi Olúwa wa nínú Bíbélì. Ìbéèrè wa ni pé ṣé Kristẹni lónìí lè fi èdè fọ̀? Ìbéèrè tá a béèrè ni a ti rí pé ìgbà àwọn àpọ́sítélì nínú Bíbélì bí ẹgbẹ̀rún ọdún mélòó kan sẹ́yìn, àwọn Kristẹni àkọ́kọ́ ẹ̀bùn yìí wà lọ́dọ̀ wọn, wọ́n sì fi èdè mìíràn sọ̀rọ̀ tó jẹ́ pé àmì pé ẹ̀mí Ọlọ́run ti bà lé wọn nígbà táwọn àpọ́sítélì sì wà nínú ìjọ ní àkókò náà. Ìbéèrè tá a béèrè pé ṣé Kristẹni lónìí lè fi èdè fọ̀? Ní ọ̀sẹ̀ tó kọjá la sọ fún wa pé ilé-èrò méjì ló wà lórí ẹ̀kọ́ yìí. Ilé-èrò àkọ́kọ́ ni pé àwọn kan gbàgbọ́ pé èèyàn lè ẹ̀bùn ìsọfèdèfọ̀ sì wà lónìí, pé ohunkóhun tó bá ti ẹnu èèyàn jáde pé ìfèdèfọ̀ náà ni. Ilé-èrò àkọ́kọ́ nìyí. Àwọn ẹlòmíràn gbàgbọ́ pé ìdí tí Ọlọ́run fi fún àwọn Kristẹni àkọ́kọ́ ní ẹ̀bùn ìfèdèfọ̀ ni pé kí ìrere Kristi kó lè tàn káàkiri gbogbo ilẹ̀ ayé ní àkókò náà. Ní ìgbà tí a ti wá ní Bíbélì, tá a ti ní ọ̀rọ̀ Ọlọ́run ní àkópapọ̀, pé àwọn ẹ̀bùn yìí ó ti dákẹ́. Ṣùgbọ́n lójúṣe lónìí láti wádìí Bíbélì pé kí ni Bíbélì sọ. Ìdí ẹ̀ ló máa mú wa lọ sí ogúnlọ́gọ̀ àwọn ìbéèrè. A fẹ́ béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan, a sì fẹ́ fi Bíbélì dáhùn gẹ́gẹ́ bó ta ní ìwé Kọ́ríńtì orí 12, orí 13 àti orí 14 nípa ẹ̀bùn ìfi èdè mìíràn sọ̀rọ̀. A fẹ́ béèrè àwọn ìbéèrè. Ohun àkọ́kọ́, ohun tí Pẹ́lú kọ sí ìjọ tó wà ní Kọ́ríńtì nípa ìfèdèfọ̀, ó ń sọ̀rọ̀ pé Pọ́ọ̀lù ní òun ò fẹ́ kí wọ́n jẹ́ aláìní ìmọ̀. Pọ́ọ̀lù ní òun ò fẹ́ kí wọ́n jẹ́ aláìní ìmọ̀ nípa ẹ̀bùn ìfèdèfọ̀. Ẹgbọ́n tó sọ Kọ́ríńtì kìíní orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ kìíní. Ẹgbọ́n ó ní ǹjẹ́ ní ti ẹ̀bùn ẹ̀mí ará, èmi kò fẹ́ kí ẹ̀yin kó jẹ́ òpè. Ohun tí Pọ́ọ̀lù kọ́kọ́ fi ọ̀rọ̀ tó kọ́kọ́ já lẹ́nu Pọ́ọ̀lù ní nígbà tí Pọ́ọ̀lù ń sọ̀rọ̀ nípa ẹ̀bùn ẹ̀mí. Nígbà tó wá parí rẹ̀ tán, tó parí ẹ̀kọ́ rẹ̀ tàbí ìlànà Ọlọ́run fún ìjọ tó wà ní Kọ́ríńtì, ohun tó sọ fún wọn ní Kọ́ríńtì kìíní orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 38 ẹgbọ́n tọ́lọ́run sọ. Ó ní ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá jẹ́ òpè, ẹ jẹ́ kí ó jẹ́ òpè. Pọ́ọ̀lù kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nípa ẹ̀bùn ẹ̀mí, nípa pé òun ò fẹ́ kí àwọn ará tó wà ní Kọ́ríńtì kan jẹ́ òpè. Nígbà tó wá parí ọ̀rọ̀ rẹ̀ tán nípa ẹ̀bùn ẹ̀mí ní ìwé Kọ́ríńtì kìíní orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 38, ó sọ fún ọ pé nígbà tó ti gbé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ nípa ẹ̀bùn ẹ̀mí, ẹnikẹ́ni bá fẹ́ jẹ́ òpè síbẹ̀ o kò jẹ́ òpè. Ìyẹn túmọ̀ sí pé gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ẹ̀bùn ẹ̀mí láti kọ àkọsílẹ̀ rẹ̀ fún ìjọ tó wà ní Kọ́ríńtì àti fún àwa Kristẹni lónìí. Eléyìí gbọ́dọ̀ yé wa. Kọ́ríńtì kìíní orí 12 ẹsẹ̀ kìíní, Paul sọ níbẹ̀ pé ǹjẹ́ ní ti ẹ̀bùn ẹ̀mí ará, èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè. Nígbà tó dẹ̀ máa parí ọ̀rọ̀ rẹ̀, ó ní ẹni tó bá fẹ́ jẹ́ òpè kó jẹ́ òpè síbẹ̀. So tá a bá ti gbé ẹ̀kọ́ ìkalẹ̀ tán, Ọlọ́run fẹ́ ká ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, ká jẹ́ni tó lóye nípa ìfẹ́ Ọlọ́run. A fẹ́ béèrè àwọn béèrè lórí ohun tí Kọ́ríńtì kìíní orí 12, orí 13 àti orí 14 kọ́ wa. Ìbéèrè àkọ́kọ́ ni pé ǹjẹ́ èèyàn lè sọ èdè áńgẹ́lì ní ayé bí? Ǹjẹ́ èèyàn lè sọ èdè áńgẹ́lì ní ayé bí? Ẹ má sì jẹ́ ká gbàgbé apá kejì ẹ̀kọ́ yìí la fẹ́ gbé yẹ̀wò. Ṣé Kristẹni lè fi èdè fọ̀ lónìí? Apá kejì. Àwọn fẹ́ béèrè gẹ́gẹ́ bí ẹ̀kọ́
ta ní nínú ìwé Kọ́ríńtì kìíní orí 12 orí 13 àti orí 14. ìbéèrè àkọ́kọ́ ni pé ǹjẹ́ èèyàn lè fi èdè áńgẹ́lì sọ̀rọ̀ lónìí nínú ayé? ìdáhùn ni pé rárá, èèyàn ò lè fi èdè áńgẹ́lì sọ̀rọ̀ nínú ayé lónìí. kí wá nìdí tó tí ìdáhùn yẹn fi jẹ́ rárá? ìdí àkọ́kọ́ ni pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run alààyè ló ti rán àwọn áńgẹ́lì láti wá jíṣẹ́ fún àwọn ọmọ Ọlọ́run ní ayé yìí. ní ìgbà tí àwọn áńgẹ́lì bá wá, èdè wo ni wọ́n ń sọ fún àwọn tí wọ́n wá jíṣẹ́ fún? ṣé èdè áńgẹ́lì ni wọ́n ń sọ fún wọn ni? rárá o, èdè tí àwọn ẹni tí a jíṣẹ́ fún yóò gbọ́, èdè náà ni áńgẹ́lì yóò fi jíṣẹ́ fún wọn. ìyẹn túmọ̀ sí pé àwọn tó ń sọ pé táwọn bá ń sọ èdè tẹ́nikẹ́ni ò bá mọ ohun tí wọ́n ń sọ èdè áńgẹ́lì. bíbélì sọ pé rárá, eléyìí gbọ́dọ̀ yé wa. àti dáhùn béèrè àkọ́kọ́. ìbéèrè kejì ni pé ǹjẹ́ àwọn àpọ́sítélì àtàwọn kírísítẹ́nì àkọ́kọ́ ǹjẹ́ wọ́n ń kọ́ èdè ìfèdèfọ̀ yìí ǹjẹ́ wọ́n ń kọ́ wọn bí wọ́n á ṣe fi èdè náà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti rí nínú ayé lónìí? àwọn ìbá sọ pé bá fẹ́ sọ fèdèfọ̀ kọ́kọ́ sọ báyìí. rárá o, a rí pé àwọn àpọ́sítélì àtàwọn kírísítẹ́nì àkọ́kọ́ a rí pé wọ́n kọ́ èdè náà. ìta rí ni pé iṣẹ́ àpọ́sítélì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4, a ní wọ́n fi èdè mìíràn sọ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn, as the spirit gave utterance. kì í ṣe ohun tí wọ́n ń kọ́ èdè ìfèdèfọ̀, ń ṣe ohun tí wọ́n ń kọ́ nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run. òun láti fi fún àwọn àpọ́sítélì àtàwọn kírísítẹ́nì tí a bá fún ní ẹ̀bùn yìí nípa ọwọ́ àwọn àpọ́sítélì. eléyìí gbọ́dọ̀ yé wa. àwọn àpọ́sítélì ló lè gbọ́wọ́ léni lórí kí àwọn kírísítẹ́nì kí wọ́n gba ní irú ẹ̀bùn ẹ̀mí. eléyìí gbọ́dọ̀ yé wa. ǹjẹ́ àwọn àpọ́sítélì ta nínú bíbélì àtàwọn kírísítẹ́nì àkọ́kọ́ ǹjẹ́ wọ́n kọ́ èdè yìí? ǹjẹ́ wọ́n kọ́? ìdáhùn ni pé rárá o, ẹ̀mí Ọlọ́run ló ń fún wọn gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Kọ́ríńtì kìíní orí 12 ẹgbọ́n tí ẹsẹ̀ 11 sọ. ó ní ṣùgbọ́n gbogbo wọ̀nyí ni ẹnìkan ní, àní ẹ̀mí kan náà ń ṣe, ó ń pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti wù ú. Ọlọ́run ló ń pín ẹ̀bùn ẹ̀mí yìí, pàtàkì jùlọ ìfèdèfọ̀ yìí, fún àwọn ènìyàn bí ó ti wù ú, kì í ṣe ohun tí wọ́n ń kọ́. eléyìí gbọ́dọ̀ yé wa. àti dáhùn béèrè kejì. ìbéèrè kẹta, bí ènìyàn bá ń fi èdè mìíràn sọ̀rọ̀ tí ẹnikẹ́ni kò gbọ́, kí ni bíbélì sọ? kí ni Pọ́ọ̀lù sọ? à ń wo àwọn ìbéèrè tó jẹyọ ní ìwé Kọ́ríńtì kìíní orí 12 orí 13 àti orí 14. bí ènìyàn bá ń fi èdè mìíràn sọ̀rọ̀ ní àwùjọ tí àwọn tó wà níbẹ̀ tàbí àwọn tó ń gbọ́yàn tí wọn ò gbọ́ nǹkan tí ènìyàn ń sọ, kí ni Pọ́ọ̀lù sọ? ẹ wo tí bíbélì kọ́ wa ní ìwé Kọ́ríńtì kìíní orí 14 gbàtà kíyèsí ẹsẹ̀ 13. kí ni bíbélì sọ fún wa níbẹ̀? Kọ́ríńtì kìíní orí 14 ẹsẹ̀ 13. ẹ gbọ́ o, ó ní nítorí náà jẹ́ kí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ gbàdúrà kí ó lè ṣe ìtumọ̀. ìyẹn túmọ̀ sí pé bí ènìyàn bá ń sọ̀rọ̀ ní èdè mìíràn tí àwọn tó ń gbọ́ ò gbọ́ nǹkan tó ń sọ, bíbélì sọ fún wa pé kó ní ẹni tí yóò túmọ̀ èdè náà, tàbí kó gbàdúrà kí ó lè túmọ̀ èdè náà. ó jẹ́ ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìjọ Kọ́ríńtì. àwọn Yorùbá sọ pé orderliness in the church. Paul ń gbé ẹ̀kọ́ kalẹ̀ bí ìjọ náà yóò ti dúró gẹ́gẹ́ bí ètò Ọlọ́run, kó sáà máa ṣeun ṣá gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run. ohun tí àlàyé tí Paul ṣe ni a ti dáhùn ìbéèrè 3. ìbéèrè 4, kí ni pàtàkì ìfèdèfọ̀ ní àwùjọ kan nígbà tí à ń sọ fún wọn, àwọn tá à ń sọ fún tí wọn kò gbọ́? kí ni pàtàkì rẹ̀? kí ni Kọ́ríńtì kọ́ wa? Kọ́ríńtì kìíní orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 sí 9 ẹgbọ́n tí bẹ́ẹ̀lì sọ. ó ní ǹjẹ́ nísinsìnyí ará, bí mo bá sì wá sí àárín yín
tí mo sì ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀, èrè kí ni èmi yóò jẹ́ fún yín bí kò ṣe pé mo bá ń bá yín sọ̀rọ̀ yálà nípa ìṣípayá tàbí nípa ìmọ̀ tàbí nípa ìsọtẹ́lẹ̀ tàbí nípa ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn nǹkan tí à ń kọ́ ní ẹ̀mí tí ń dún ìbáṣe fèrè tàbí dùrù, bí kò ṣe pé ìyàtọ̀ bá wà nínú wọn, a ó ti ṣe mọ ohun tí fèrè tàbí ohun tí dùrù ń wí, nítorí pé bí ohun ìpè kò bá dájú, ta ni yóò múra fún ogun? Ẹwọ ẹsẹ̀ 9. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin, bí kò ṣe pé ẹ̀yin bá fi ahọ́n yín sọ̀rọ̀ tí ó ní òye nì, a ó sì ṣe mọ ohun tí a ti wí, nítorí pé ẹ̀yin sọ̀rọ̀ sí òfurufú. Ìbéèrè ni pé kí ni pàtàkì kéèyàn ó fi èdè mìíràn sọ̀rọ̀ tí àwọn tó wà níbẹ̀ ò gbọ́? Kò ní pàtàkì kankan. Paul tilẹ̀ sọ pé à ń sọ̀rọ̀ sí òfurufú ni. Bí ènìyàn bá ń sọ̀rọ̀ sí òfurufú, ìyẹn túmọ̀ sí pé ohun tó ń sọ kò ní ìtumọ̀ létí àwọn tó ń gbọ́. Ó sì dájú pé ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó ṣe kí ni, kò dákẹ́. Ohun tí Paul ń sọ fún ìjọ Kọ́ríńtì nìyí gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Ẹ ká tẹ̀síwájú sí i. A tún sọ níbẹ̀ pé kí ni ìdí tí a fi ń sọ èdè, kí ni ìmọ̀ tá ó rí nígbà tá a bá ń sọ èdè tí ẹnikẹ́ni kò gbọ́ ní àwùjọ kan, èdè tí ẹnikẹ́ni kò mọ̀ ní àwùjọ kan, kí ni pàtàkì rẹ̀ tí a bá ń sọ níbẹ̀? Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 10 sí 11 ló kọ́ wa bẹ́ẹ̀. Ó ní ó lè jẹ́ pé onírúurú ohun ní bẹ ní ayé, kò sì sí ọ̀kan tí kò ní ìtumọ̀. Ǹjẹ́ bí èmi kò mọ ìtumọ̀ ohun náà, èmi yóò já sí aláìgbédè sí ẹni tí ń sọ̀rọ̀, ẹni tí ń sọ̀rọ̀ yóò sì já sí aláìgbédè sí mi. Ẹwọ ẹsẹ̀ 12. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin, bí ẹ̀yin ti ní ìtara fún ẹ̀bùn ẹ̀mí, ẹ máa ṣe àfẹ́rí láti máa pọ̀ sí fún ìdàgbàsókè ìjọ. Bí a bá wà láwùjọ kan, bí ènìyàn bá ń fi èdè mìíràn sọ̀rọ̀ tí àwọn tó bá wà níbẹ̀ ò gbọ́, a sọ fún wa pé àwọn tó ń gbọ́ wa wọ́n jẹ́ aláìgbọ́ wa, aláìgbédè wa. Àwa náà jẹ́ aláìgbédè wọn. In fact, a jẹ́ àlejò síra wa. Kò dẹ̀ ní sí ìgbésókè tàbí ìgbédàgbàsókè nínú ọ̀rọ̀, nínú ẹ̀kọ́ tàbí nínú ohun gbogbo tá a bá ṣe nínú ìsìn náà. Paul ń gbé àlàyé kalẹ̀ pé bí a bá wà ní àwùjọ kan tí àwọn èèyàn ń fọ èdè mìíràn tí a kò gbọ́, ó dára fún ẹni tó ń sọ ọ̀rọ̀ yìí láti dákẹ́. Ohun tí Paul ń sọ nìyí. Ìyẹn bẹ́ẹ̀. Ẹ ká tún wo ìbéèrè mìíràn. A sọ fún wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí 14 ẹsẹ̀ 22 pé a ní ahọ́n ó jẹ́ àmì fún àwọn aláìgbàgbọ́. Ẹ jẹ́ ká gbọ́ tí Bíbélì sọ. 1 Corinthians 14 verse 22 kí ni Bíbélì wí? Ẹ gbọ́ o. Ó ní nítorí náà àwọn ahọ́n já sí àmì kan, kì í ṣe fún àwọn tó gbàgbọ́ bí kò ṣe fún àwọn aláìgbàgbọ́, ṣùgbọ́n ìsọtẹ́lẹ̀ kì í ṣe fún àwọn tí kò gbàgbọ́ bí kò ṣe fún àwọn tí ó gbàgbọ́. Ahọ́n là ń sọ̀rọ̀ nípa rẹ̀, èdè mìíràn là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Báwo ni èdè mìíràn ṣe wà fún, ó jẹ́ àmì fún àwọn tí kò gbàgbọ́? Ẹ ká padà sí Ìṣe Àpọ́sítélì orí 2. Nígbà tí àwọn àpọ́sítélì ń fi onírúurú èdè mìíràn sọ̀rọ̀, àwọn tó ń gbọ́ wọn, àwọn tó wà níbẹ̀ tó ń gbọ́ wọn tí wọn ò tí gbà ìrere Kristi gbọ́, ẹnu yà wọ́n nítorí pé wọ́n wo àwọn ará Gálílì. Ó ní àwọn wọ̀nyí kì í ṣe ará Gálílì bí, tí ń sọ èdè abínibí wa, àní èdè tí a ti bí wa. Ó jẹ́ àmì fún àwọn aláìgbàgbọ́. Ìdí ni pé wọ́n á máa gbọ́ ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ ní èdè wọn, wọ́n á sì lóye pé Ọlọ́run ń bẹ, Ọlọ́run wà, agbára rẹ̀ sì ń bẹ. Ẹ̀kọ́ tí Bíbélì kọ́ wa nìyí nípa pé ahọ́n ó jẹ́ àmì fún àwọn tí kò gbàgbọ́. Wọ́n á gbọ́ òye àti agbára àti wà láàyè Ọlọ́run. Èyí tá à ń gbìyànjú láti sọ ni pé
Pọ́ọ̀lù gbé ẹ̀kọ́ kalẹ̀ nípa ẹ̀bùn ẹ̀mí, ó sì bẹ̀rẹ̀ sí í ṣàlàyé ẹ̀bùn ahọ́n bó ṣe yẹ kí ìjọ tó wà ní Kọ́ríńtì bó ṣe yẹ kí wọ́n lò ó. Ó ń gbé àlàyé kalẹ̀ fún wọn, ó ń fi àfiwé ahọ́n àti ìsọtẹ́lẹ̀, ó fi ń kẹ́kọ̀ọ́ fún ìjọ pé bí gbogbo ọba ń fi èdè fọ̀ tí àwọn tó sì wà nínú ìpéjọpọ̀ yìí kò bá gbọ́, kò já sí èrè fún wọn. Ohun tá à ń gbìyànjú láti gbé kalẹ̀ ni pé ṣé Kristẹni lè fi èdè fọ̀ lónìí gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ̀mí? Tá à ń gbìyànjú láti sọ nìyí. Nígbà tá a wá kíyèsí Kọ́ríńtì kìíní orí 14, nígbà tá a wọ ẹsẹ̀ 26 sí ẹsẹ̀ 28, Bíbélì kọ́ wa pé Pọ́ọ̀lù àpọ́sítélì ó ń fẹ́ kí ìjọ tó wà ní Kọ́ríńtì kí wọ́n ní ètò, kán sì ní ẹ̀kọ́ fún ohun gbogbo nínú ìjọ, pàtàkì jùlọ bí ènìyàn ṣe lè fi èdè mìíràn sọ̀rọ̀ níbi tí àwọn tó wà níbẹ̀ kò gbọ́. Ẹ kà gbọ́ ohun tí Bíbélì sọ. Kọ́ríńtì kìíní orí 14 ẹsẹ̀ 26, 26. Ó ní ǹjẹ́ ìyá ti ṣe ará nígbà tí ẹ̀yin péjọpọ̀ tí olúkúlùkù yín ní sáàmù kan, ẹ̀kọ́ kan, èdè kan, ìfihàn kan, ìtumọ̀ kan, ẹ máa ṣe ohun gbogbo láti gbéni ró. Bí ẹnìkan bá sì fi èdè fọ̀, kí ó jẹ́ kí ènìyàn méjì, tàbí bí ó bá pọ̀ tán kí ó jẹ́ mẹ́ta, àti èyí ní ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ kí ẹnìkan gbúfọ̀. Ṣùgbọ́n bí kò bá sì sí ògbùfọ̀, kí ó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ. Ṣé ń gbọ́ tí Bíbélì sọ? Ṣùgbọ́n bí ò bá sí ògbùfọ̀, kí ó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ, sì jẹ́ kí kó bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀. Ìyẹn túmọ̀ sí pé bí ènìyàn bá ń sọ èdè tí àwọn tó wà nínú ìjọ ò bá gbọ́, a sọ fún wa níbi pé kó panu rẹ̀ ṣe kí ni? Kó pa ẹnu rẹ̀ mọ́. Kó pa ẹnu rẹ̀ mọ́, ohun tí Bíbélì sọ ni. Torí pé bí èèyàn bá ń sọ èdè tí ènìyàn kò gbọ́, kò gbéni ró nínú ìfẹ́ Ọlọ́run. Ohun tí àlàyé tí Pọ́ọ̀lù ń ṣe ni ó fẹ́ kí ètò kí ó wà nínú ìjọ nípa fífi èdè sọ̀rọ̀, nípa ìsọtẹ́lẹ̀, nípa ẹ̀kọ́ àti nípa ìsìn mímọ́ sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Ṣé Kristẹni lè fi èdè mìíràn sọ̀rọ̀ lónìí? Kí ni Bíbélì sọ? Ẹ ká béèrè lọ́wọ́ Bíbélì. Ẹ ká padà sí Kọ́ríńtì orí 13, ká wọ ẹsẹ̀ 8 sí ìsàlẹ̀ sí. Ó ní ìfẹ́ kì í yẹ̀ láé, ṣùgbọ́n bí ó bá ṣe ìsọtẹ́lẹ̀ ni wọn ó dópin, bí ó bá ṣe ẹ̀bùn ahọ́n ni wọn ó dákẹ́, bí ó bá sì ṣe pé ìmọ̀ ni yóò di asán. Nítorí àwa mọ̀ ní apá kan, àwa sì sọ tẹ́lẹ̀ ní apá kan, ṣùgbọ́n nígbà tí èyí tí ó bá pé bá dé, èyí tí ń ṣe ti apá kan yóò dópin. Pọ́ọ̀lù ti sọ àsọtẹ́lẹ̀ pé ìgbà kan ń bọ̀ tí ìsọtẹ́lẹ̀, ìfèdèfọ̀ àti ẹ̀bùn ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, direct inspiration, yóò dákẹ́. Ó ti sàsọtẹ́lẹ̀. Kọ́ríńtì kìíní orí 13 ẹsẹ̀ 8. Ṣùgbọ́n ó ní ìfẹ́ kì í yẹ̀, ó ní ìfẹ́ á dúró, ìgbàgbọ́ àti ìrètí á dúró. Ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀bùn ẹ̀mí tá a sọ, ìsọtẹ́lẹ̀, ahọ́n àti ẹ̀bùn ìmọ̀, direct knowledge, yóò dákẹ́, yóò dópin, yóò sì di asán. So gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, a sọ fún wa pé ìgbà kan ń bọ̀ tí òpin yóò dé bá wọn. Pọ́ọ̀lù sì sọ dí. Ó ní nítorí pé àwa mọ̀ ní apá kan, àwa sì sọ tẹ́lẹ̀ ní apá kan. Gbogbo àwọn àpọ́sítélì kò sẹ́ni tó mọ ohun gbogbo tí ń ṣèfẹ́ Ọlọ́run tán. À ń fún wọn ní ìfihàn ní apá kan, à ń fún wọn ní àsọtẹ́lẹ̀ ní apá kan. Ẹ wá wò ó ní ṣùgbọ́n nígbà tí èyí tó bá pé bá dé, èyí tí ń ṣe ti apá kan yóò dópin. Àsọtẹ́lẹ̀, ìfèdèfọ̀, direct knowledge, apá kan ni ó jẹ́ nípa ètò Ọlọ́run fún òye àti ẹ̀kọ́ fún ìjọ. A sọ fún wa pé òpin ti dé bá gbogbo wọn. Kristẹni lónìí
a ò lè fi èdè mìíràn sọ̀rọ̀ ju èdè tí a gbọ́ tàbí tá a bá lọ kọ́ wọn. Àwọn tí wọ́n láwọn fi èdè mìíràn sọ̀rọ̀ lónìí, ẹ jẹ́ ká wádìí rẹ̀, ṣé ó bá ẹ̀kọ́ Kristi àti ìlànà Kristi mu? Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Kí nìdí tí àwọn ẹ̀bùn yìí tó ti dópin nínú ìjọ? Ó ní àwọn ìdí, a sì wò wọ́n pẹ̀lú Bíbélì wa. Ìdí àkọ́kọ́ ni pé gbogbo àsọtẹ́lẹ̀ Bíbélì ó ti pé. Ìdí àkọ́kọ́ nìyí, gbogbo àsọtẹ́lẹ̀ Bíbélì ó ti pé. Gbogbo tó lóun fẹ́ ká mọ̀ nípa ìwà bí Ọlọ́run àti ìyè àti fún wa. Kọ́ríńtì kìíní orí 13 ẹsẹ̀ 8 àkọ́kọ́ nìyí. Èkejì, ọ̀rọ̀ Ọlọ́run lónìí a ti kọ́ ní onírú èdè ní gbogbo àgbáyé. A ti kọ́ ní onírú èdè ní gbogbo àgbáyé. So ọ̀rọ̀ yìí pé a ṣe ń fèdè fọ̀ lónìí kò bá ìfẹ́ Ọlọ́run, torí pé ìdí ni pé Ọlọ́run fẹ́ kí gbogbo èèyàn kán gbọ́ ìfẹ́ Ọlọ́run nínú èdè wọn. Díẹ̀ la fi fáwọn àpọ́sítélì àtàwọn Kristẹni àkọ́kọ́ ní ẹ̀bùn yìí nínú ìjọ. Lónìí àwa ń wọnú Bíbélì fún àṣẹ lónìí. Inú ọ̀rọ̀ Ọlọ́run là ń wò fún àṣẹ tá a fi lé Kristi lọ́wọ́. Ìyè àti ìwà bí Ọlọ́run a ti fi hàn fún àwọn àpọ́sítélì. Àwọn àpọ́sítélì wọ́n sì ti kọ àkọsílẹ̀ rẹ̀ fún wa lónìí. Kristẹni lónìí ò lè fi èdè mìíràn sọ̀rọ̀ àfi tó bá kọ́. Pé à ń rí gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ̀mí. Rárá, ẹ̀bùn yìí ti dákẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Àwọn tí ń ṣe ohun tó tako Bíbélì, wọ́n ò dó níwájú Kristi lọ́jọ́ ìdájọ́. Àdúrà wa sí Ọlọ́run ni pé Olúwa yóò fìfẹ́ rẹ̀ hàn wá, yóò sì kọ́ wa mọ̀ ṣe. Ṣé Kristẹni lè fi èdè mìíràn sọ̀rọ̀ lónìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àti ìlànà Ọlọ́run tá ti gbé síwájú wa? Rárá. Ṣé Kristẹni lè fi èdè mìíràn tí a kò mọ̀ rárá nínú ayé fi sọ̀rọ̀ lónìí? Rárá. Ṣé Kristẹni lè sọ èdè áńgẹ́lì nínú ayé? Rárá. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a ti ṣàlàyé fún wa. Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò sì fìfẹ́ rẹ̀ fún wa, yóò sì kọ́ wa mọ̀ ṣe lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí ẹ bá fẹ́ béèrè àti ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ní 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.